ذكر ربي لا إله إلا الله لا إله إلا الله بشير نذير رب صدق مصدق لا إله إلا الله لا إله إلا الله. bí wọ́n ṣe ń jó tí wọ́n ń yọ̀ nìyí o nígbà tí Àṣàbí ọmọ Balógun aláàjà Mọ̀dínátù Ọláfimíhàn bàbá tó bí Umu Niyyas Ajike Àró dé o kì í ṣe pé ó ti Mẹ́kà tàbí múra dé ó ẹ̀ṣẹ̀ ti kálúwàdé ni níbi tí ó ṣe lọ darapọ̀ mọ́ Ọlọ́run aláwò tó dáa fún odidi ọjọ́ 14 gbáko àwọn fídíò tí ẹ̀kọ́ wò yẹn náà ni wọ́n rí o wọn ni ariwo bá gbalé tí ò kí ń lágbá inú ará àdúgbò wọn lẹ́bọ ni wọn lóòṣà ni kódà àwọn kan sọ pé àti ṣerú èyí sí báwo ni ẹ̀mí ṣe lè máa lo ẹnikẹ́ni tó bá pèrè ní mùsùlùmí láì ṣọmọ sẹ̀lẹ́ tàbí ní ṣọ́ọ̀ṣì kérúbù tàbí ẹni òòṣà ń gbé ẹni òòṣà ń gùn bí wọ́n ṣe ń bèèrè àwọn nìyẹn o lórí social media ní community kan ládùúgbò àwọn gbẹnugbẹnu èyí tí àwọn èèyàn wòye ń pè ní a comment section ó lágbára yeye o Umu Niyyas olórin àgbáyé Ajike Àró gbajúmọ̀ olórin mùsùlùmí ti jáde o bẹ́ẹ̀ ló yànnà ohun táwọn èèyàn kò mọ̀ nípa ohun tí wọ́n rí ohun tí wọ́n ń sọ o kódà ó gbé wọn débẹ̀ dáadáa ohun tó sì tẹnumọ́ ni pé ìyá òun lẹni tí wọ́n ń sọ o kì í ṣe ẹlẹ́bọ kì í ṣe olóòṣà bẹ́ẹ̀ ni kò bá wọn dénú ìjọ sẹ̀lẹ́ tàbí kérúbù níbi tí ẹ̀mí mímọ́ ti máa ń lo àwọn ọmọ ọ̀gbàlà dáadáa ọ̀rọ̀ kan tó sì tẹnumọ́ náà ni pé alùlá ilà ìlàlá pọ́nbélé ni màmá òun àti gbogbo ìdílé òun ṣe lápapọ̀ o káwọn oníbàjẹ́ ó sinmi o ẹnu mi àgò àwọn gan ló ń báwí kí ló ń dun Umu Niyyas Ajike Àró gan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalam ala ashrafil mursalin sayyidina wa habibina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallim taslima. Amin. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Umu Niyyas pátápátá ẹ kú dédé àsìkò yìí ẹ má bínú look mi àti voice mi bó ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ jí ni torí pé a ṣe special prayer àìsàn mọ́jú láàárọ̀ but because a lot of messages and callings everything mo ní láti wá explain some things fún nǹkan tí ò yé ẹ̀yin èèyàn wa táwọn kankan wá ń call me out láti wá explain which tẹ́yìn kan ń ṣe ẹ̀kẹ́ èbú tí ẹ̀yin kan ń ṣẹ́ èpè nǹkan tí ò bá yéèyàn èèyàn máa ń béèrè ni you don't just jump into conclusion. Ọlọ́run sọ pé fáàrí fún ní ẹ mọ̀ mi kọ́bùlà àǹtàbùdùn síwájú kẹ́ tó sìn mi ọmọ lam yarifuni fa kayfa yabudun. Ibi tí kálukú bá mọ Ọlọ́run ló máa gbà sìn. Èèyàn ṣàdúà ẹ̀ ń gbọ́ díkìrì la ilaha illallah muhammadu rasulullah ẹ̀rẹ̀ tó ń pẹ́ ní ẹni kèfèrí ẹ̀ ń pè ní Islam ẹ̀ ń pè lóríṣiríṣi nǹkan lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmù o. Báwo wá ni kí ni ká sọ fún kírísítẹ́nì nígbà tẹ́yin muslim ti ń kọ negative comments tẹ́ ti ń ṣépè kí lẹ fẹ́ kí kírísítẹ́nì sọ. Anyway eléyìí ò ní òsinmi because bí most of ẹ̀yin èèyàn ṣe rí nìyẹn sẹ́ni tó bá ti jẹ́ olórúkọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. But video yẹn short video ibi tó ti ń bọ̀ ẹ mọ̀ ibi tó end sí ẹ mọ̀. That woman you are seeing on my previous post about Khalwa, she is a biological mother. She's my biological mother. She's a biological mother of mine. Khalwa means ẹ má dàpọ̀ ẹ̀yin Christian tẹ́ ní kinní kan mọ́mì mi ò gbẹ́ mi o wọ́n ń ṣẹlẹ̀ mi o mọ́mì mi ò ṣẹlẹ̀ mi wọ́n gbẹ́ mi. Wọ́n decide láti lọ bọ́ lọ́wọ́n bá wọn sọ̀rọ̀ láwọn kan ọlọ́run kan wọ́n rí sánmọ̀ gbogbo ibi tí wọ́n tí òye ti lè wọnú ilé ládì wọn ò jẹ́
if àtọ̀tọ̀ bá máa jẹ anything á dẹ̀ jẹ́ èso láti fi break àwẹ̀ for good 14 days. Ó dẹ̀ ṣàdúrà. Wọ́n wọ aṣọ tí wọ́n kọ orúkọ Ọlọ́run sí láti fi ṣàdúrà yẹn. Àwọn ń ṣe nínú ilé special prayer for 14 days. Ó ń lọ níta lálálẹ́ mọ́jú tá à ń gbé àwọn àfáà wá tí wọ́n wá ń ṣe wáàsí tí wọ́n dẹ̀ ń ṣàdúrà. Ẹ̀dẹ̀ tún níyàn ṣẹbọ ẹ̀ tún ní Islam. I don't get it. I don't get it. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde sí gbogbo wa pé wọ́n máa rí ta, wọ́n máa rí èèyàn láti 14 days yẹn. Òun ni à ń ṣe zikiri yẹn pẹ̀lú ìdùnnú. Ẹjọ́ ṣe nígbà tí wọ́n lọ ṣàdúrà tí wọ́n dé, ẹlòmíì wọlé àdúrà bẹ́ẹ̀ tó jẹ́ wípé àìsàn lẹ́lòmíì gbé jáde, ikú kẹ́lòmíì mọ́ bẹ́ẹ̀, kò sọ pé tí ẹni yẹn lọ ṣe Ọlọ́run ò tẹ́wọ́ gbà. Ṣùgbọ́n yẹ fúnra lókì máa ń yẹ ṣáà, nǹkan tó bá wọ Ọlọ́run ọba ló máa ń dánwò. Ọba tí ò tún ṣe tiwa bẹ́ẹ̀, ẹni kí n má dúpẹ́ ṣáà ní ìyá mi ìtẹ́fẹ́ fún mi. Ókè, àwa ṣe tán nínú ilé lókè, wọ́n ṣàdúrà fún wa, a ṣe zikiri fún wọn, ṣàdúrà fún wa. Àwa bọ́ọ̀lẹ̀ gẹ́gẹ́ bíi pé gbogbo alamọ̀ wípé bí èèyàn bá ṣàdúrà yìí máa ṣe sàárà rẹ̀ ni. Oríṣiríṣi ọ̀nà dẹ̀ lèèyàn máa gbà ṣe sàárà. Àdúrà tí wọ́n ṣe yẹn for good 14 days tá ní ọmọ púpọ̀ láì ṣe rán nǹkan kan míì. Not even with her phone. We couldn't reach her, we couldn't talk to her. Àti wá ra ẹran sísàlẹ̀ kí wọ́n bọ́ọ̀lẹ̀ ṣáà làbáwọn ṣàdá ìbáwọn náà ṣàdúrà ọwọ́ wọn náà máa fi pa. Wọ́n wá ń bọ́ọ̀lẹ̀ láti inú ilé lọ pa ẹran sálẹ̀. Òun lẹ́yìn rí ten criticize. You don't know nǹkan tí wọ́n fẹ́ lọ ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí wọn tó ń bọ̀ yẹn rí pé à ń ṣe la ilaha illallah Muhammadu Rasulullah. Àwọn ìṣẹ̀lẹ̀ mi o pure Tìjàníyà ibi tí wọ́n bí wa sí nìyẹn. Ṣé wọn tó bá fẹ́ criticize lórí pé Tìjàníyà kìíní kan tó bá like Tìjàníyà ìyẹn ọ̀tọ̀ wàhálà ti ẹ nìyẹn. In tí wọ́n believe nínú ẹ̀ ọ̀nà tó gba believe nínú ẹ̀ ló ń gbà sí Ọlọ́run ọba àlá ẹ̀. Ní tó ṣe kókó ni pé gbogbo ẹni bá pè rẹ̀ ní mùsùlùmí o ó gbọ́dọ̀ mọ̀ pé la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam which tẹ́ ń gbọ́ la ilaha illallah Muhammadu Rasulullah. Wọ́n lọ pa ẹran ọmọ sí mi bọ́ọ̀lẹ̀. Ẹ wá rí gbogbo àwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ wọn ẹni kìnní kan ṣe lẹ́dẹ̀ ń pakọ̀. Ṣé káwa ọmọ ẹ̀ tó bí táàrí láti 14 days yẹn ká má dunnú. Ẹni tẹ́ ń wò yẹn mùdírà odidi ilé kéwú ni. Àwọn ọmọ kéwú tí wọ́n kọ́ àwọn àgbàlagbà ní kéwú láwọn obìnrin. Wọ́n dẹ̀ ń kọ́ àwọn ọmọ kéékèèké ní kéwú. Àwọn ọmọ kéwú wọn àtàwọn tó ń gbé. Àwọn tó ń gbèrú wá kí àwọn ọmọ tó ń gbé lọ́dọ̀ wọn. Kí ni gbogbo wa máa dùn wípé láti 14 days ẹni tá a jọ ń ṣe tẹ́lẹ̀ tá à ń rí ní gbogbo ìgbà 14 days bíbí ìgbèyàn travel náà kọ́ ni. Ẹni tí ó bá mọ ìtumọ̀ kálúà tó bá réyàn lọ ìwọ náà try ẹ̀ tilẹ̀kùn mọ́ra ẹ̀ fọ́jọ́ méjì kó jẹ́ pé tilẹ̀kùn lásán kó má ríta kó má jẹ kó má mu kó má sùn kó má ṣàdúà kó má báyàn sọ̀rọ̀ kó mọ bó ṣe ń rí. Èèyàn ń ṣe ìbáàdà fọ́lọ́run ẹ̀dẹ̀ tún bu ẹ̀ tún ṣépè. Ẹ̀yin kírísítẹ́nì tọrọ òye àwọn ò ṣe kírísílámù o. Àwọn òbí mi méjèèjì wọ́n bí wọn sínú ìsìlámù ni wọ́n ò dẹ̀ pé nǹkan míì lọ́lọ́run yàtọ̀ sọ́lọ́run ọba Allah látìgbà tí wọ́n ti dáyé. Bẹ́ẹ̀ lèmi tẹ́ ń wò yìí àti gbogbo èso tó tara wọn jáde. Ìdílé tèmi generation mi mùsùlùmí ni wá. Tìjàníyà ni wá. Tìjàníyà náà dẹ̀ ni máa ṣe. Nothing can change me. Èyí tó ṣe kókó ni wípé kọ́lọ̀ má gba Islam lọ́wọ́ wa.
ṣé ẹ̀yin lẹ fẹ́ fà àwọn èèyàn sí náà ni abẹ́lẹ́ àlùjọ náà tẹ fẹ́ fi èèyàn sí ẹ fẹ́ Ọlọ́run lẹ̀ kó dájọ́ ẹ̀ náà. So I don't know. They want criticize. Ke èèyàn ṣàdúrà. Ṣé ẹni tí ó ń gbààwẹ̀ tí ò ríta tí ò jẹ tí ò mu for 14 days. Ṣé expect kó rìn gìrìgìrì. Tó bá yẹ pé ẹni yẹn rìn gìrìgìrì. Ẹ̀yin ló lè máa comment ẹ lè ní wọ́n ti mọtí ni. Wọ́n ti ṣe kinní kan. Ẹni tó ti fúyẹ́ tó ṣẹ̀ṣẹ̀ jáde. Wọ́n ará rìn bó ṣe rìn adẹ ń porúkọ Ọlọ́run létí wọn gẹ́gẹ́ bí pé ẹni tó lọ bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ní tó gbọ́dọ̀ máa gbọ́ ní moment yẹn náà orúkọ Ọlọ́run ni. Ẹ̀dẹ̀ tún ṣẹ̀kẹ́ ebu ẹ̀ tún ṣe pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ bẹ̀rù Ọlọ́run torí pé ìgbà tẹ́yìn ti lè máa kọ́mẹ́ǹtì negative comment ẹ ti ń ṣe pé àwọn àfáà mi náà kékeré àwọn kékeré àfáà tẹ́ ti jáde lè kéwú ẹlòmíì kan tó jáde lè kéwú tí kéwú òye àti wọ́n míì àwọn ẹlòmíì náà tẹ́ pé ẹlòmíì ọmọ amúgbó ni ẹlòmíì ọmọ orí ìrìn ni gbogbo àtó débẹ̀ tó bá kọ́mẹ́ǹtì tí ò da á dọ̀ ìpele ìbúyà àfáà kan nígbà tó ti rẹ́gẹ̀ẹ́ lọ́rùn ẹ̀ pẹ̀lú fìlà àwọn tọrọ yé ẹbí wọn léèrè wọn ṣàlàyé bó ṣe jẹ́ fún yín that there is nothing bad in pé kíyàn wọlé kálúwà kó lọ ṣàdúrà wọn mi ò ṣẹlẹ̀ mi o wọn ò gbẹ́ mi mo sì láwọn fídíòs mi. èmi ní Síkírù lẹ́mọ̀ tó ń kọrin mo ní many people náà ńlá kódà wọ́n ń gbọ́ kárí àgbáyé fẹ́ẹ́núlá Síkírù lẹ́mọ̀ fẹ́ẹ́núlá Aláàjì lẹ́mọ̀ tó ń kọrin fẹ́ẹ́núlá Mr New Glory rè o fẹ́ẹ́núlá Mr Switch on tó ń sọ fẹ́ẹ́núlá Adéhùnmú Kazeem ẹ máa gbọ́ ẹ já mọ̀ Adéhùnmú Kazeem Alore TV ó wà ń bẹ̀ ẹ já mọ̀ wọ́n tó bá ti lọ sórí YouTube yẹn ṣáná yẹn wọ́n tó bá fẹ́ lọ máa rí bẹ́ẹ̀ wọ́n náà wá gbádùn àyè ìfẹ́ ara ẹ̀ ó sanwó ẹnu Alore TV ẹ máa wò ó wà rí fọ́. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.